Tanimola kò sẹ́ni tó mọ̀la àfọlọ́hún tó lọ́la nìkan náà ló mọ̀la o. Àrà kò ní tán nílé alára ọlọ́run bá mi ó bá àrà ó ṣeun tó tún fún wa lórí ọ̀fẹ́ láti gún wá sórí ètò fún tèmi ẹ̀yin olólùfẹ́ wa inú mi dùn ayọ̀ mi kún gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ń sọwọ́ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ iná ò ní tán wọ́n yín ẹ ò ní wá owó tí o gbogbo àyíká ètò ẹ bá wà a ò ní gbúrò aburú síra wa láyọ̀ láwọn máa gbọ́ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ẹ̀bùn mi gbogbo àwọn èèyàn tó lẹ́bùn tí wọ́n ń jẹ àǹfààní ẹ̀bùn wọn àwọn tí wọ́n lẹ́bùn tí wọ́n ti ṣàwárí ẹ̀ àwọn tí wọ́n lẹ́bùn tá a ti discover wọn pé wọ́n balẹ̀ wọ́n ti lápárí lájọ́ máa ń wà lórí ètò yìí ní gbogbo ìgbà báyìí lénìí mo tó ti ní akọrin ni orin tí ń kọ ẹnu wọn náà lẹ́yìn ti gbọ́ orin ẹ̀sìn ni mùsùlùmí ni gospel ni gbogbo ẹlẹ́gbọ́ lẹ́nu wọn lénìí bàbá ẹ bá ń dárúkọ yín fáwọn tí wọ́n ń wọ̀ yíká gbàǹlà yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. orúkọ yín. orúkọ mi ni Afab Semi Àkànní táwọn yẹn ń pè ní Tanimola. irú orin wo lẹ ń kọ gan bàbá. orin mùsùlùmí ni mò ń kọ. ẹ bá àforí kí àwọn tí wọ́n ń wà. Tanimola kò sẹ́ni tó mọ̀la àfọlọ́hún tó lọ́la nìkan náà ló mọ̀la àtòríláyé kò síbi tí ò lè fẹ́ sí afẹ́fẹ́ lówó kò síbi tí ò lè fẹ́ sí ọmọ ẹ̀dá ènìyàn ló yá láàròpin ọlọ́run tó wò sùnsùn tó fòmù gan lówó tí kádàrá sọ lọ́gbọ́n dẹrú lábẹ́ o ọ̀la tá ò mọ̀ lọ́mọ ẹ̀dá fi ń dààmú ìmọ̀ márùn kan ń bẹ tó jọ́ lọ́run lóye ìkan nínú ẹni mọ̀ nípa ọjọ́ ọ̀la olówó ènìlárí ẹni ó ṣe jẹ́jẹ́ kó má fowó tó ní fòró aláìní o aláìní lè ní bó dọ́là. Tanimola. kò sẹ́ni tó mọ̀la àfọlọ́hún tó lọ́la nìkan náà ló mọ̀la. gbogbo ayé ti mọ̀ ń sìn pé ọ̀jìnmí olórin ẹ̀sìn Islam la gbé wá sórí ètò fún tèmi àní kan ò sí níbẹ̀ ẹ̀bùn yín báwo lẹ ṣe discover ẹ̀ báwo lẹ ṣe ṣàwárí ẹ̀ pé mo lẹ́bùn. alhamdulilayi rabbil alamin ọpẹ́ ni fọ́lọ́run nígbà tí a wo ẹ̀bùn yìí nígbà kan bàtà wà ń lè kéwú àmọ́ ń kọrin fún lè kéwú ngbọ̀yà ń kọrin fẹ́ gbẹ́ wọ́n ń pẹ́gbẹ́ yẹn ní èmi báyìí dá pẹ́gbẹ́ lórí ayẹfẹ́ o wọ́n ń pẹ́gbẹ́ yẹn ní Yumba Sanjaina ẹgbẹ́ yẹn ni mò ń kọrin fún gbà yẹn. ó tó bí ọdún mélòó báyìí. n táwọn sọ láti 1997 ni. 97 ẹgbẹ́ yẹn là ń kọrin fún gbà yẹn gbà tó wá di year 2000 làwa ò pé ẹjẹ́ àwọn ọmọ dọ̀rin kọ ǹjẹ́ làwa kọ̀ ọ́ yára pé àwa náà máa dá orin Islam kọ ọdún yẹn mo wá ṣe first album mi. ní 1997. ní year 2000. year 2000 lẹ́sìn first album mi ṣé ẹ rántí àkọlé. ẹwà Islam ni. ẹwà Islam ẹ rántí àwọn orin tẹ kọ́ mbẹ́mbẹ́. Ìsìlámù dára ẹ jẹ́ ká jọ ṣe Ìsìlámù dára ẹ jẹ́ ká jọ ṣe ló lè gbé wa dálé jàǹnà ẹ jẹ́ ká jọ ṣe. àwọn tá a kọ́ gbà yẹn ni. ẹ rántí mi bẹ́ẹ̀. àti rántí ẹ ló gbà yẹn nìyẹn. bẹ́ẹ̀ ṣe ń kọrin yìí Ọlọ́run bá ti fún yín láǹfààní àti ṣe rẹ́kọ́ọ̀dù oríṣiríṣi. bẹ́ẹ̀ni. ǹjẹ́ tiẹ̀ ti ní eléyìí tó jẹ́ fídíò visual táwọn yẹn lè máa rí wò lé. ọ̀kan náà ni tó jẹ́ visual táwọn yẹn lè máa rí tó jẹ́ iná ní Tanimola yẹn. ẹ ti yá ó ti dúró déédéé àwọn èèyàn ó sì máa rí wò lágbára Ọlọ́run níkànnì sáà wáyé àwọn èèyàn ó wò pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú pẹ̀lẹ́kùtù torí àwọn èèyàn lè fẹ́ pè yín. ìwádìí nípa yín dáadáa ká tó wá bá yín ìwádìí fi wá pé gómìnà ẹgbẹ́ olórin Islam kan tí wọ́n ń pè ní Peaceman ní. òótọ́ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ ni. láti bàtẹ́ ti wá gba ipò yìí ṣé kàn máa dí kan lọ́wọ́ ẹ̀yin bíi gómìnà ẹ̀yin fúnra yín akọrin ní pòdúsà ní ẹ lọ mítìn ẹ lọ bá wọn mọ́nítọ̀ gbogbo ètò gbogbo bí ò ṣe ní wọ́ ṣé ẹ rò pé kàn máa dí kan lọ́wọ́. gbogbo nǹkan ló létò kò dira wọn lọ́wọ́ a ṣe mítìn à ń ṣe mítìn ní during the week a lọ sí show òpin ẹ̀sẹ̀ là ń lọ sí show kò dira wọn lọ́wọ́ pàápàá torí pé ilé ayé yẹn gan ọ létò fúnra rẹ̀ tí o bá ti wá fìtò sí ilé ayé yẹn yẹn máa dààmú ni nǹkan ló ní ètò ó ti létò kókó wàá fẹ́ tara wọn rárá tọ́. ìka òdì kan lọ́wọ́ ẹ wo ẹ̀yin olórin mùsùlùmí wọ́n ní ẹ máa ṣe bí wàásù náà yín pọ̀ pé ẹ fẹ́ràn obìnrin pé ẹlòmíì bíi ìyàwó méje wọ́n ní obìnrin míì ó bá gbélé ọkùnrin eléyìí yóò tún kólé ọkùnrin míì yóò tún kó kí ló fà tó fi rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ò sì wá rí bẹ́ẹ̀ o. bó ló ṣe rí. ṣe ẹ rí i pé àwọn ìbámu ń pòwe kan pé ẹni tó bá lórúkọ ni àbùkù máa ń wá ká. kí ló tẹ̀yìn mọ́ sáfábùkù. èyí tó máa ń fà á nìyẹn ni pé àwọn tí ò kọrin tí ò sí láì orin wọ́n ní same issue táwọn olórin yẹn náà ní torí sì àwọn èèyàn ló wà nílé ọkọ
bóyá ìwà ọkọ wọn ní òdá sí wọn bóyá nǹkan ló ṣẹlẹ̀ ní ọkọ lélẹ̀ wọn lóṣù lè ṣe bọ́n bá jẹ́ pé olórin ni tí ayé ti mà ó bá ti kú ilé ọkọ bẹ́ẹ̀ gbáyé ní ọ̀gbọ̀n ọ̀tọ̀ sí ní ẹni tó solú kálukú nínú ilé ẹ̀ tí ò ṣe sọ síta pọ̀lọpọ̀ ní ma ké ló ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn tó fi rẹ̀ ṣùgbọ́n kí wọ́n ti lórúkọ àwọn máa mú oríṣiríṣi ọ̀rọ̀ wá tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ọkùnrin náà fẹ́ràn obìnrin gan. Ọlọ́run jádùn àwọ̀ gbà. Àmín. Ọlọ́run jádùn àwọ̀ gbà. Ayé òjé ń gbádùn ó sàn ju ẹni tára gbà bí ẹ lọ. Gbogbo àwọn nǹkan yẹn tí a bá ń sọ̀rọ̀ sí orin fọkùnrin gbogbo ayé ni ó mọ̀ fẹ́ Ọlọ́run jẹ́ alápá tá à ń ṣe. Bí mi pe iṣẹ́ obìnrin ni iṣẹ́ orin fọkùnrin tó bá tún wá ń rí bẹ́ẹ̀ bá eléyìí tó ń pè yín eléyìí tó ń pè yín àbọ̀kàn ibẹ̀ ń fẹ́ra yín ni whereas ìfẹ́ wa ni wọ́n ń ṣàánú wa ni. Àwọn obìnrin ń ṣàánú wọ́n ń ṣàánú wa ni. Ọ̀dọ̀ obìnrin lẹ ti ń ràánú gbàjù. Àwọn ọkùnrin náà ń ṣàánú wa. Gbọ́dọ̀ obìnrin lẹ ti ń ràánú gbàjù. Gbogbo wọn ń ṣàánú wa. Gbogbo wọn ń ṣàánú wa. Tọ́ adúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá jákèjádé àgbáńlá yé ọ̀rọ̀ mi ti yé yín tiyín náà ti yé mi ẹ má fàtẹ̀jíṣẹ́ sọwọ́ kí n tún béèrè mi lọ́wọ́ wọn. Àwọn obìnrin ni wọ́n ń ṣàánú àwọn olórin mùsùlùmí jù àbí atọkùnrin. Obìnrin kọ́kọ́ ṣàánú yín bí ẹ̀mẹ́fà kọkùnrin tó ṣàánú yín lẹ́ẹ̀kan ojú òní tiwa inú wọn máa dùn. Ẹ̀yin ẹ̀yin wá sí ẹ wò wá ṣe rí i pé ó ń dùn báyìí yóò dé máa lárinrin èyí náà máa ṣe àìkáàkiri ẹ subscribe sí kàn ní ẹ ó rí i pé ọ̀tún ni a máa bá ń bẹ̀. Àlejò mi kí n tó wá yọ̀ǹda yín àǹfààní sì wà fún yín láti máa ṣeré ìta bẹ́ẹ̀ ṣe mọ́. Bẹ́ẹ̀ ni a ṣe la fẹ́ máa jẹ. Lẹ́yìn sí orin ẹ̀ níṣẹ́ mi lẹ́yìn sí. Iṣẹ́ orin là ń ṣe. Ó sì pè yín. Ó pè mí. Ẹ kọ́ ni àbí. Ẹ̀bùn ni ṣùgbọ́n yàn gbọ́dọ̀ lẹ́ni tíyàn tó ní mẹ́ńtọ̀ tíyàn máa Alhaji wáyé di àríyọ̀ àwọn ni mẹ́ńtọ̀ mi. Alhaji wáyé olóògbé Alhaji wáyé di àríyọ̀ olóògbé àwọn lẹ́wù láwòkọ́ṣe. ṣùgbọ́n ẹ̀bùn ni torí pé tíyàn bá lẹ́bùn yàn ti fẹ́ lu ẹ̀bùn yàn gbọ́dọ̀ lọ́kọ̀. Ẹ láǹfààní àti lọ léèwé rárá. Mo lọ léèwé. Ẹ lọ léèwé. Bẹ́ẹ̀ni mo graduate university graduate ni mi àtúndọ̀lẹ̀ kéwù náà. Àwọn kan sọ pé wọ́n lẹ ti pé iṣẹ́ olùkọ́ gan lẹ mú làárọ̀ ọjọ́ yín wọ́n lè wá bó ṣe olùkọ́ àtòrin papọ̀. Nígbà tí a parí sukùl àtàwọn pé kò sábà ti fẹ́ jẹ́ ní ẹ̀sà gbọ́dọ̀ fi ìwé tíyàn ká fi ṣe nǹkan kan nígbà wọ́n yára rí pé ẹja dún bí ṣe orin yẹn yẹn kára yìí mọ́ lọ bí iṣẹ́. Ẹ̀bùn yín dí ń tẹ́ lọ rèé ká léèwé lọ́wọ́ ẹ̀ sì fẹ́ lù fún ìjọba. àwa ń lo ẹ̀bùn tá a níbi ìwé yẹn àwa ń lò fóore. sẹ́bùn yín pé yín. Ó pè mí. Ẹ̀bùn yín pé yín. Ó pè mí. Àwọn nǹkan tó wá wà bí irú yín tẹ́jọ kàwé mọ ẹlòmíì tí wọ́n sì ń salú kiri. Ọlọ́jọ́ orí yín. Ọ̀pọ̀ ò tí ì ríṣẹ́ dì sí. Ó tó bí ọdún mélòó tẹ́ kúrò léèwé báyìí. Láti 2006. 2006 ọ̀pọ̀ tẹ́jọ jáde òsì tí ì kúrò léèwé báyìí. Wọ́n tí ì ríṣẹ́ dì sí. Kí wá ni wọ́n lè ṣe. Ọlọ́run náà wọ́n mọ̀ bẹ́ẹ̀. Bàbá dídá tó lọ ń dáhùn ọ́ dáhùn pẹ̀lẹ́bùn kan ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo lè yí ṣàwárí ara yín. Kí n tó lọ sukùl mo ti ṣàwárí ẹ̀bùn mi. Àwa wò pé tíyàn bá wá lẹ́bùn báyẹn àfi kíyàn lọ sílé ìwé kíyàn lọ ẹ̀bùn tíyàn torí pé ẹ̀kọ́ kan ni yóò fi lo ẹ̀bùn. Ẹ̀kọ́ yẹn la fi wá ń lo ẹ̀bùn yìí. Ọ̀pọ̀ tó bá jáde tí wọ́n rí ṣe mo kọ́ ní kángbà kan pé ẹ̀bùn tọ́lọ́run fún wa ló yẹ kí kálukú ṣàwárí kò sẹ́ni tọ́lọ́run ṣẹ̀dá tí ò fún lẹ́bùn kankan ẹ̀bùn tọ́lọ́run fún wa ló yẹ ká ṣàwárí kò sẹ́ni tọ́lọ́run ṣẹ̀dá tí ò fún lẹ́bùn kankan. Kò sẹ́ni tọ́lọ́run ṣẹ̀dá ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́. Ìmọ̀ràn mi nìyẹn ẹ bá kọ́ lọ discover ẹ̀bùn ẹ̀. Torí pé ẹ̀rí pé láyé mo kọ́ bẹ̀rẹ̀ pé ayé jọ̀hún àwọn òbí wa wọ́n máa ń lọ ń wo àkọsẹ̀ntáyé àwọn ọmọ jọ̀hún. Ẹ̀sìn ti wá gbà lọ wá ń sìn both ẹ̀sìn àti Christian àti Muslim ti gbà lọ wá ń sìn tó bá gbà lọ wá ń sìn yẹn ẹ wá yẹ kó bí máa ṣàkíyèsí fọ́ọ̀mà ọ̀rọ̀ ọmọ tí ó dàgbà tí ó sì lọ́ọ̀yà ẹ ti di kékeré onímọ̀ àwọn agbẹ́rẹ́ mọ̀ jókòó tì tẹ́ máa ń jẹ onímọ̀ pàjá fún wọn ọ̀pọ̀lọpọ̀ òbí ni owó nǹkan yẹn kékeré náà ti máa ń discover ẹ̀bùn ọmọ ẹ wà àwọn òyìnbó ẹ̀bùn akẹ́kẹ́ tí mo pé lọ́mọ mi fẹ́ jẹ́ inú wa fẹsẹ̀ rẹ̀ lójú ọ̀nà rẹ̀ ṣùgbọ́n kò tí wàá jù náà ìyẹn náà lè wò búra rẹ̀ pé nǹkan wo lẹ̀bùn tọ́lọ́run ṣe fún mi. alekọ́ṣẹ́ orin. Alekọ́ṣẹ́ orin. bẹ́ẹ̀ bá lóun fẹ́ kọ́ lọ́dọ̀ yìí máa ṣe lè kọ́ wọn. Alekọ́. ṣùgbọ́n akọ wò ná so lẹ́bùn ẹ̀ torí pé tí ọba lẹ́bùn nǹkan yẹn ò lè kọ́ orin especially. torí ní ìsìnbá ẹ tó fẹ́ kọ́ṣẹ́ orin tí ò lóhùn tí ó fi kọrin ẹ tó wọn lè kọrin. ẹ tó fẹ́ kọ́ṣẹ́ orin tí ò ti wò pé mo lè ṣe lákàní kọ́ wá kọ́ ẹni ní ò lè kọ́. ó gbúdọ̀ gbéra ẹ̀ sí pé mo lè ṣe yóò rọrùn fún mi láti ṣe.
wà determined pé nǹkan mo fẹ́ ṣe ni. tọ ẹja ṣe báyìí kí n tó yọ̀ǹda yín ẹ farabalẹ̀ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àǹfààní àwọn èèyàn tí wọ́n fẹ́ gba ìmọ̀ràn kan àbó míì lórí ètò yìí ǹjẹ́ ta bá ráwọn tí wọ́n máa ní ẹ wá bá wọn kọ́ àwọn ọmọ àwọn níbì kan ilé kéwú wa kìíní kan ǹjẹ́ ẹ lọ́bẹ̀ lọ kọ́ wọn. alẹ́ kọ́ wọn dáadáa à ń kọ́ mọ́ kéwú náà. ẹ̀ ń kọ́ mọ́ kéwú náà. ẹ farabalẹ̀ bá mi pe nọ́mbà yín náà. 081 34 73 66 47. lẹ́ẹ̀kan sí. 081 34 73 66 47. ẹ wá jẹ́ àṣẹ báyìí máa kọjá sódì kejì lọ́hùn ọ̀kan òjọ̀kan àrà orin tẹ́ ẹ bá lè dá ìní lùlù sí o ìǹtẹ piano sí ìǹtẹ keyboard sí o ẹ dára orin yẹn ẹ sì fi dùnú yín hàn pé ẹ̀bùn mi pé mi tẹ́yìn náà bá lo tí ń yóò pé yín ju bẹ́ẹ̀ ṣe rò pé yóò pé yín lọ ẹ jẹ́ kọjá sódì kejì lọ́hùn ọlọ́wọ́ bọ́sẹ̀ mi bá ń da gbogbo ẹ̀pọ̀ lọ́hùn ká gbọ́ orin Tanimola díẹ̀. Sàgọ́mídọ́gbọ́n ọlọ́run ṣẹ̀kan mi lógo lójú ọmọ Ádámù tí wọ́n rò mí pin jẹ́ lẹ́nu ọpẹ́